gbogbo problem. The only thing tí máa ń ṣẹlẹ̀ ò ní wípé àwọn text nusus text Qur'an ni àbí ti sunna lọ́pọ̀lọpọ̀ gbà níbi tọ́mọnìyàn mọ̀ dé kì í sábà fẹ́ wò kọjá ohun tó bá ń rí lásìkò ẹ̀ ohun tí ó mọ̀ sọ náà nù níjọ́ tí nǹkan mi bá wá ń dé bọ́lọ̀ bá darí ọkàn rẹ̀ yóò wá padà wò pé àṣọ wà ń bẹ̀ torí pé kò tí ì ní bùkátà sí o lè má pay attention sí. àmọ́ alhamdulillah ọlọ́run bá pọ́n wálé pẹ̀lú Islam ọlọ́run bá tó pọ́n wálé pẹ̀lú Islam yìí ọlọ́run adúpẹ́ o gbogbo ń tá a bá ṣe ń bẹ̀ dákun gbà lọ́wọ́ wa jábọ̀ pàdé ń dáadáa fàlìjánà san wálé san olóore kò sí yọnu sí wa. tọ́ hadith anabi sallallahu alaihi wa sallam ìtumọ̀ rẹ̀ fẹ̀ ó sì gbààyè gan kọjá ntẹ́nìkan tó lè sọ pé ibi títúmọ̀ rẹ̀ wà fix sí ni kọ́dà àwọn àfáà tó wà sáwájú tí wọ́n ti mọ̀ ti pẹ́ Abu Yusuf al-Qadi bó tẹ̀ ṣe pé ọ̀dọ̀ àwọn onífẹ́k ni wọ́n ti mọ̀ ṣùgbọ́n àwọn àfáà jọ̀hún gbogbo ẹ̀ níṣẹ́ wọn ẹ̀yìn lẹ́yìn ni àṣẹṣẹ ń yọ. Abu Yusuf al-Qadi sahibu Abi Hanifa ó ní li hadithi rasulillahi sallallahu alayhi wa sallam ma'anin wa wujuhun la yubsiruha illa man a'anahu Allahu alayha. Hadith anabi sallallahu alayhi wa sallam ó láwọn túmọ̀ tó pọ̀ ó sì láwọn ojúgbọ́nà tá a fi lè tú tó pé ẹni tó lè rí i tán tí ó débi tó dẹ́sẹ̀lẹ̀ sí àfẹnitọ́ lọ́n bá ràn lọ́wọ́ lórí ẹ̀. Hadith tó pé tẹ́ bá gbé fẹ́ lómi ẹnu tó ń wò rí bẹ́ẹ̀ náà ni pé ó ti yé mi wọ́n ní kí n máa lọ bẹ́ẹ̀ lómi bá tó pé wọ́n ní kí n máa lọ kí n máa wá tún máa sọ nǹkan báyìí lọ ní òtún rí bẹ́ẹ̀. so bẹ́ẹ̀ bá ṣe ń wò sí bí Kùránì ṣe rí bá ṣe ń wò sí lẹ́sìn máa rí. àná ọ̀rọ̀ yìí náà ń kọ́ Ọlọ́run ọba kẹ́ àwọn àáfàá wa nílùú yìí náà wọ́n mọ̀ pé àti Kùránì àtàdísì ìtumọ̀ rẹ̀ fẹ́ wọ́n wá máa ń bẹ lọ́n lórí rẹ̀ Ọlọ́run bá gbàdúrà wọn àbẹ̀ Ọlọ́run tó gbàdúrà tiwọn o k'Ọlọ́run kó gbàdúrà tiwa náà kí lọ Ọlọ́run tán máa ń bẹ àwa báyìí náà tán bá ti fẹ́ bẹ̀rẹ̀ tafsiru báyìí àdúrà àwọn aláwọ̀ kan ní pé Allahumma iftah lana kitabaka wa sunnata nabiyyika zahiran wa batina warzuqna al-amala bihima bijahi dhatikal muqaddasati àmín. àwọn tán bá ti gbélé yìí mọ̀ bẹ́ẹ̀ tó bá ti mọ̀ Allahumma iftah lana kitabaka Ọlọ́run o Kùránì la fẹ́ kéyìí dákun sí túmọ̀ rẹ̀ fún wa kí wá sí Kùránì nìkan ní wa sunnata nabiyyika hadith náà la fẹ́ ká yìí ṣé kí túmọ̀ rẹ̀ kó sí fún wa wọn wá dún ní zahiran wa batina àti níta àti nínú tó ìta nìkan lèèyàn máa ń túnjọ́ tí bùkátà ò bá ti dé níjọ́ tó bá bùkátà bá ti dé Ọlọ́run tó gba eléyìí náà tún lọ fún zahiran wa batina má ṣe máa ń ṣàdúrà nù wọn wá dúró ń bẹ wọn ni warzuqna al-amala bihima dákunjá lè lo méjèèjì bá a ṣe ń lo alkitabu já lo sunna bijahi dhatikal muqaddasati àmín wọlá wọ Ọlọ́run gangan kọ́ra ata mistake tá a máa fi ń tì sí wọn pé wọ́n fọlá ànábì tọrọ wọn tó fọlá ànábì tọrọ ń belé tọ wọ́n ṣàdúrà rẹ̀ pé àṣẹ alkitabu wa sunna ó ní zahir ó ní bátínù àmọ́ bó o bá sọ pé bátínù náà ló bá wí nǹkan o gbọ́dọ̀ tún wẹ́ẹ̀rí bátínù náà pé kí ló dé títùmọ̀ eléyìí fi sí báyìí kì í ṣe kó pé èmi nìkan náà mo mọ̀ Ọlọ́run ló kàn fi ránṣẹ́ sí mi Ọlọ́run fi ránṣẹ́ sí yẹn o ó tún sọ ìdí rẹ̀ ní o gbogbo ohun tó bá ti wí ló gbọ́dọ̀ yọ ṣàwárí pé kí lélẹ́yìí fi jẹ́ léyìí pé torí pé àyà yìí wí báyìí hadisi yìí báyìí ìtumọ̀ yìí náà lè lọ báyìí tọ́ bó bá rí bẹ́ẹ̀ láwọn àsìkò tá a wà tá a bá pè ká bá ní fíkọ̀ lọ́wọ́kì àti fíkọ̀ ṣẹ̀ríà fíkọ̀ ṣẹ̀ríà náà ní gbogbo ẹ̀ fíkọ̀ ṣẹ̀ríà náà ní gbogbo ẹ̀ àmọ́ torí pé bá a ṣe ń lò lásìkò wọn la fi rò pé tọ̀ kásá separate kan torí pé ṣẹ̀ríà náà fúnra rẹ̀ ńkọ́ wákì náà lòun náà ń fẹ́ kàn ń sọ́ọ̀fù àmọ́ nígbà míì ń bẹ tẹ́ bá mú tẹ́sítì ṣẹ̀ríà báyìí èèyàn lè si wákì nọ́ọ̀sù gangan fún ara rẹ̀ gbọ́yé kí làwọn pè wákì pé reality tí nọ́ọ̀sù ń sọ
pé ọ̀tọ̀ ni túmọ̀ téèyàn ó fún téèyàn bá ti sì túmọ̀ fún ó sì gbé lórí wákì tó fẹ́ gbélé.